Hey, egbìnrin ọ̀tẹ̀ bá a máa ṣe ń pa kan nìkan máa ń rò nílẹ̀ Yorùbá. Mo ní egbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pa kan òun lọ̀kan ń rú. Ọmọ Yorùbá à ń gbìyànjú kí èkùrọ́ tán láwo ara bí wọ́n máa tún gbọ́n owó ẹ̀ sí. À ń gbìyànjú kí ìran Yorùbá kó wà níṣọ̀kan káwọn ọba wa kí wọ́n rìn pọ̀ kí wọ́n jẹun pọ̀ kí wọ́n tọwọ́ bọnú àwo papọ̀ bákan náà. Ìlú Ọ̀yọ́ máa kọ́ wọ́n ní rárá o kò rí bẹ́ẹ̀. Ẹ má jẹ́ tẹ̀yìn ẹ káàbọ̀ ọmọ Yorùbá sórí ètò lónìí. Ẹ wá wo fídíò àwọn alágbára ìlú Ọ̀yọ́ bí wọ́n máa ṣe múra ogun. Tí wọ́n dìde ogun, ta ni wọ́n dìde ogun sí? Wọ́n ní bá a bá perí ẹ̀tù orí ata awó. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú àwọn ọba tí wọ́n ní kí Ọ̀yọ́ jáwọ́ lórí ọ̀rọ̀ ìjà wípé ó sì báyìí olóyè Sunday Adéyẹmọ sọ báyìí ó ṣe pé ara wọn ni Rashidi rẹ̀ Ládọjà Kábíyèsí Olúbàdàn títún Ọ̀ṣàrà. Ọ̀yọ́ ti gbé pẹ́rẹ́kí paná o pẹ̀lú Olúbàdàn tìlú Ìbàdàn wípé sá okùnbi tó máa lò ó kọ̀nà tó máa gbé gbà okùn bó ṣe máa ṣe tí ó fi bọ́ lọ́wọ́ Ọ̀yọ́. Ọ̀rọ̀ yìí àdó mi ẹ wò bí ọmọ Yorùbá ẹ má jẹ́ tàn yín ṣáà bá yín gbé káfa ní tànlẹ̀yà kò ní pẹ́ kò ní jìnnà ń gbé yín débẹ̀. Òun rèé ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ẹ jẹ́ n kọ́kọ́ gbé yín débẹ̀ kẹ́ ẹ wo àwọn fídíò yìí kí n tó padà wá bí n bá padà dé ká wá ṣanálísìsì ẹ̀ kí gbogbo wa ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe wọlé kí gbogbo wa wá farabalẹ̀ ká wò ó pé ṣọyẹ kó rí bẹ́ẹ̀. Ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ dákun ẹ máa bá mi pín ẹ máa bá mi kọ́mẹ̀ntì. Mo máa ń sọ fún yín ẹ má gbàgbé pé kò sóhun tá a lè ṣe nílẹ̀ yìí tó lè dàbí ká ní òmìnira orílẹ̀-èdè wa. Bẹ́ẹ̀ ni láìsí òmìnira orílẹ̀-èdè Yorùbá kò lè sálàáfíà Nàìjíríà. Ẹ ń ṣó ń bẹ̀ ẹ jẹ́ ń gbé yín débẹ̀ mò ń bọ̀ mi ò tíì dé. Ọ̀yá fídíò náà rí. Ní àwọn ọmọ ọba ni mo ní ẹ̀ wọ́n láti dìde ń pariwo pé Olúbàdàn níjẹ tí ẹ yé wàlá yọ ọ̀rọ̀ níbi wọ́n láti rí tí ó fojú nǹkan bàdàn ìjọba wa kábílà pé bọ̀dá òní lòun kankan bí bọ̀dá gbọ̀dé wọ́n láti rí ibi wọ́n gbọ̀ tí wọ́n ní làkà èdè ṣé Ọ̀yọ́ mú kò tí wọ́n mọ̀ ta sí ìjọba yẹn wọ́n mójútó bọ̀dá òní mójútó lẹ́yìn àṣàǹkẹ́ òun lọ́pọ̀ lórí àpèrè ọba ń bànà ìdí ìsẹ́ni tó bí tiẹ̀ àwọn yòókù ọdún mẹ́ta àti wẹ́rẹ́ ti ọjọ́ ni wọ́n fi ìjọba tán fi kángara wọn lòdì ọ̀run èyí tó yẹ kí bọ̀dá ọ̀rọ̀ pé bóun òun sì lọ́dún fẹ́ bí ti ọdún mẹ́ta àwọn kọjá wọ́n mọ̀ fi tí wọ́n ti ẹ̀gbọ́n ọ̀run lórí pé bóun ó sì bí ti ọdún mẹ́ta lẹ́yìn náà fẹ́ lò bọ̀dá ọdún mẹ́ta wọ́n lẹ́sìn fẹ́ bí ti ẹ̀kọjá èrí ìhùn kẹ́ mọ́ sáré lẹ́sìn bí ti ìkọjá Ọ̀yọ́ ni ẹ mọ́ ta sí alẹ́ gbọ̀ bọ̀dá ìrora sí ẹ gbọ̀. Àdàbí àbí wọn àdàbí àbèrè ohun tí mo gbà lọ́wọ́ wọn àdàbí àbí wọn àdàbí àbí wọn àdàbí àbèrè àdàbí àbí wọn àdàbí àbèrè ohun tí mo gbà lọ́wọ́ wọn àdàbí àbí wọn a ò lékún sí yín ẹ wá lọlé jò sí wa o wá lọlé àdàbí àbí wọn o. Ojú ewé àgbọn ọ̀dẹ̀rọ̀ bàbá mi ta bá kan gúdúgúdú wọn lára gúdúgúdú mọ́ ń lè ní ara yóò mọ̀ dé gbogbo gbà. Àfẹ́mí lórúkọ méjì bàbá mi lọ sọ bẹ́ẹ̀ àfẹ́làfẹ́ ń jẹ́ ìkọ́ ní borí adé ìyálù kò ní borí ògún iyọ̀ ní borí ọbẹ̀ tí ọ̀fàfà bá gbégbá ní tì ẹyọ kan ṣoṣo láyé yá lóhùn gbogbo àwùjọ tẹ bá ti ń dé kábíyèsí bó tilẹ̀ káwọn èèyàn pọ̀ tó ń bẹ̀ kọ́ bá pọ̀ tó bẹ̀ òkè lẹ́wọ̀ wa. Afẹ́fẹ́ lẹ́lẹ́fẹ́ làlújá wà ẹ díẹ̀ fùfùlẹ̀ lẹ́fẹ́ mi gbòòrò títì balẹ̀balẹ̀ fi ti la gbà lùkà ni àwọn baba ní talẹ́balẹ̀ bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ sọ̀nà náà ní kẹ́ gbọ́ máa kí lójú máa kí ni baba yìí ẹni kẹ́ ti filẹ̀ gbẹ̀la yẹn bá gbọ́ máa kí lójú òrìjà àṣẹ̀gbó gbogbo ẹnikẹ́ni tí máa ń sọ̀rọ̀ yẹn láì dá tàbí tí ń sọ̀rọ̀ tí ọ̀dà lẹ́yìn wọ́n mọ̀ òrìjà àṣẹ̀gbó ni. Ìyá mi ti bí mi tí ọmọ kóhun ti ń jẹ nílé yìí torí tálákà ni ẹ sì kú mọ gbogbo fámìlì mi pé tálákà ni wọn ìyá mi ọmọ pé máa jẹ báyìí
bàbá mi lóhùn tí ò ní ìdí gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí tó wà lókè ògùn lọ wọ́n mọ̀ pé bàbá mi lóhùn ọ̀lọ́wọ́ ṣùgbọ́n òun gan ọmọ pé mo lè jẹ́ báyìí ọlọ́run tó wá sọ mi láti ìgbà tó ti bí mi tí mo fi tó yìí tí wọ́n fi wá ká mi mọ́lé lóru tí wọn ò rí nǹkan kan ṣe so àwọn tó ń dalẹ̀ yẹn àní fẹ́rù wọn kú àní bínú sí wọn àmọ́ fún wọn fọlọ́ náà ní pé tó ọlọ́run ìwọ máa fẹ́ mi jẹ́ káwọn ọmọ jẹ́ ní ọ̀dàlẹ̀ ànábì Muhammad wọ́n fi sílùú Mẹ́kà àwọn ará Mẹ́kà ọ̀fẹ́ tiẹ̀ wọ́n dalẹ̀ mbẹ́ wọ́n lè lọ Mẹ́dínà Mẹ́dínà tẹ́wọ́ gbà ẹ bá lọ Mẹ́kà lé ní ẹlọ́kọ̀ orí balẹ̀ Mẹ́dínà nígbà tó lọ́n ti kọ́ bẹ̀ pé àwọn ará Mẹ́dínà ò fi orúkọ ọlá Muhammad wọ́n fi ní káàkiri tá yóò fi tán àbí Jésù ọba ló wọn pa Ọlọ́run sọ fún Ọlọ́run lágbára láti pa ọba yẹn bọ̀kọ̀ kọ́ba kíntàn Jésù ọba lè pé ó wá sọ fún bàbá Jésù Jósẹ́fù àtìyá ẹ̀ pé ẹ gbé Jésù sá lọ bẹ́ẹ̀ bá tètè gbé lọ ọba ti rán àwọn tí ó pa Jésù bọ̀ òun ò sì ní ṣe kankan ọmọ òun tó fi pa ni o àfi kẹ́ gbé sá lọ wọ́n gbé Jésù sápò òlu yẹn gbọ̀ngbà tó fọ́ táìmù tọ́lọ́run rán níṣẹ́ tí ó jẹ́ ọ padà wọnú òlu yẹn wá agbára ọba yẹn ò ká mọ́ tọ́rọ́ba yẹn ti kú kí Jésù tó wá Ọlọ́run pa ọba yẹn Jésù padà dé a lè fẹ́rù ẹ̀kú gbogbo nǹkan láì tọ́lọ́run mo wà lójú ayé mi Buhari gan lọ pa mí mọ́nu lé ṣùgbọ́n lọ sọ fún Buhari pé Sunday ọwọ́ àláyé wo kù àfihàn o àṣẹ Ọlọ́run níjọ́ tí ń kọ́ lọ́lọ́mọ ẹ̀mí mi ò sí lọ́wọ́ ẹni dáadáa kódà kí ọmọ tí mo bí gan lálẹ́ mi onítùmọ̀ ó ti wà nù àkọọ́lẹ̀ tiẹ̀ bàbá mi ò ní Sunday máa ní ẹ̀ èmi àti ìyá rẹ̀ mo gbà wá gbọ́ gba ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ gbọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ wọ́n ní ọmọ rẹ̀ nìyẹn ìyàwó ẹ̀ nìyẹn wọ́n tó sọ pé bàbá rẹ̀ nìyẹn ìyá rẹ̀ nìyẹn tó bá ní náírà kan lọ́wọ́ fi inú 100 owó tó ní lọ́wọ́ yẹn fi 80 tọ́jú ọmọ àti ìyàwó ẹ̀ ogún tó kù yẹn o lè fẹ́mi àti ìyá rẹ̀ mẹ́wàá òun náà mọ̀ fún mẹ́wàá gbádùn ara rẹ̀ torí pé tí wàhálà bá dé ọmọ àti ìyàwó rẹ̀ yẹn ló ní ìṣòro yẹn èmi bàbá rẹ̀ àti ìyá rẹ̀ díẹ̀ tí wàá ń bẹ̀rẹ̀ àwọn ọmọ ṣàdúrà fún ẹ ṣùgbọ́n wọn lọ ń tọ́ báwa sì tọ́wọ́ dàgbà ìwọ náà gbọ́dọ̀ tọ́ àwọn ọmọ tó bí àti ìyàwó rẹ̀ ọlọ́bọ̀ ní mú wa so fúnde yìí mo kí bàbá wa ẹlẹ́nkú ìlú yìí mo ti wá bẹ̀ láti kékeré tí mo sùn bẹ̀ tí mo dàgbà ń bẹ̀ dáadáa mo wà lọ́dọ̀ bọ̀dá dáadáa rẹ̀ pẹ̀lú ọ̀dásàlámù àkọ́bí bàbá mi ní bẹ́ẹ̀ mi yẹn ìyá yẹn mo là kọ́ bí bàbá wa mo là kọ́ bí bàbá sàǹsì ìyá àwọn bọ̀dá dáúdà bọ̀dá mi ni bọ̀dá dáúdà bọ̀dá mi ìyá yẹn ni àkọ́bí ìyá tọ́tọ́ èmi àsìnwó àtọ́lé lọ́tọ́ èmi dàgbà látìgbà tó bí mi lọ́mọ oṣù mẹ́fà ìyá yẹn ti tọ́ èmi so ìyá tó àkọ́bí ìyá àsìnwó àtọ́lé yẹn ló wà mí ìyá àgbà gbogbo wọn ti kú òun ló kù àwọn àbúrò rẹ̀ gbogbo ti kú òun náà ló sì kú ẹwọ lọ́run àwọn tó ń bílé òun wọn ti kú bàbá mi náà wọn bílé ìyá kan bàbá kan ló wà àti bàbá mi ti kú òun sì bẹ láyé Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún yẹn kì í ṣe pọ́n láìjẹ́ kì í ṣe pọ́n lágbára kankan ó wọ Ọlọ́run bẹ́ẹ̀ pé kóun sì wà fún àwọn ìdí kan àtàwọn nǹkan kan lásìkò kan so èmi wá bílíìfù pé wáyà ẹnìkan ń sàṣì mi àbẹ́ nìkan dalẹ̀ mi kódà ọ̀dàlẹ̀ tó dalẹ̀ mi èmi tó wọ́n fún ní nǹkan torí pé kò kì í sòun náà ó ti wà nù sórí tèmi pé òun ọ̀dà èmi wọlùmọ̀ wọ́n ló ti wá wà pẹ̀lú mi láti ìgbà tí yá mi ti bí mi tí ọmọ fóun ti ń jẹ lélẹ́yìí torí tálákà ni ẹ̀sìn kú mọ gbogbo fámìlì yìí pé tálákà ni wọ́n. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. ẹ káàbọ̀ padà ẹ dákun mo fẹ́ béèrè kan ni mo fi sọ ṣáájú wípé bá a bá orí ẹkùn orí àtàwó mo rò pé ẹ rí àwọn fídíò tí mo gbé fún yín tẹ́ ẹ wò papọ̀ yìí mo mọ̀ọ́mọ̀ kó tó pọ̀ ni bẹ́ẹ̀ ni ìbéèrè àkọ́kọ́ rèé níbo ni wọ́n ti rí arákùnrin tí bàbá wa tí handwriting ẹ̀kẹ́ wọn tó fáyìn bẹ́ẹ̀ tó rẹwà báyìí bí èyí tí wọ́n kọ sí bọ́ọ̀lù oníke torí ọ̀rọ̀ bàbá yìí kò tí tó ó ti kìí ṣe bìkan kìí ṣe méjì ni mo ti rí fídíò bàbá yìí níbi pé gbogbo nǹkan tí wọ́n ìmúra tí wọ́n mú lálẹ̀ ìmúra ogun wàhálà ni láti ìlú Ọ̀yọ́ òun náà lọ sọ̀rọ̀ níjọ́ sí pé òun máa tan lórí Sunday lójú ogun wọ́n padà lẹ́yìn ẹ̀
táwọn bá ba gbogbo nǹkan oògùn tó wà lára ẹ̀ tán òun náà tún rèé ó tún ti sọ àwọn míì káàkiri èyí ṣe táyọ̀ ò jẹ́ kó gun omi ná kí ló dé tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹlẹ́ẹ̀ní fẹ́ ẹ̀ní gbà wọ́n pe gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí social media wọ́n ní kí wọ́n fìlú Ọ̀yọ́ lẹ̀ kán yé pariwo Ọ̀yọ́ nìkan kọ́ ló wà ńlẹ̀ Yorùbá lóòótọ́ ni àwa náà sọ fún wọn pé ẹ fi àmọ́ ńgbà tẹ́yìn kọ̀ tẹ́lẹ̀ ẹ̀jogún omi yìí ńkọ́ ẹ wo bàbá tí adúráìtì yẹn wà tó wà lẹ́ẹ̀kẹ́ bó ṣe dára tó yìí ó ti yé yín wọ́n bá jẹ́ ìwé tí wọ́n kọ sójú bọ́ọ̀dù ni tàbí tí wọ́n kọ níwèé màá náà wọn pòfẹ́sọ̀ lọ́kọ́ bí irú handwriting pòfẹ́sọ̀ bàbá mi Ọlábánjí Akíntóyè bàbá ní handwriting tó dáa púpọ̀ jù torí pé ọ̀jọ̀gbọ́n ni wọ́n lọ́pọlọ wọ́n mọ̀wé wọ́n sì mọ̀ àgbékalẹ̀ ọ̀rọ̀ ní handwriting wọ́n fi dáa ẹ wá handwriting ẹ̀kẹ́ bàbá yìí ẹ bá wa kì í nílọ kọjáwọ̀ àwọn kan tẹ̀sí mẹ́sẹ̀jì pé ẹ fi kábíyèsí Aláàfin ta ló ń bá kábíyèsí Aláàfin Ọ̀yọ́ jà kò sẹ́ni tí ń bá Aláàfin Ọ̀yọ́ jà pàápàá mi ò bá Aláàfin mi ò bá kankan jà ìgbọ́n ká máa pè wọ́n ṣàkíyèsí àwọn tí wọ́n bá wọn ṣiṣẹ́ pọ̀ ká máa pè wọ́n pé tó ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni kò sí ohun méjì tó fà á tí àwọn ọmọ Yorùbá fi gbógun ti ọ̀rọ̀ Aláàfin ni wípé ohun tá a retí lọ́dọ̀ kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ òun kọ́ la bá ẹ gbọ́ ó dàbí ìgbà tí èèyàn bá ń retí pé lágbájá tó ń bọ̀ yìí tó bá dé yóò fún mi ní nǹkan 10 kẹ́ni ọ̀hún wá dé kó wá fún yín ní ààbọ̀ àbí kó má tiẹ̀ fún yín rárá bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá ìgbà tí wọ́n ń retí pé Ọ̀yọ́ ò Aláàfin Ọ̀yọ́ èdè ojú gbogbo wa wà ìdí rèé tí wọ́n fi di pé lágbájá ni wọ́n jẹ́ irọ́ wa àfẹ́ o lágbájá lájẹ́ kó tó di pé wọ́n sọ pé Ifá mú bàbá ẹ wá gbọ́ ẹ wo àrà tí àwọn èèyàn ń dá àwọn tó ń bá bàbá yìí ṣiṣẹ́ pọ̀ ẹ̀yin náà dẹ́ ẹ̀kọ́ ẹ̀ jáde sà lágbájá mi ò ràn o èmi kọ́ mọ̀ rán lágbájá o bólóyè Sunday Igboho bá fẹ́ sọ̀rọ̀ ẹnu Kóìkí lẹ́ ti gbọ́ bí Kóìkí ọ̀bá tí ì sọ̀rọ̀ báwa yìí bá ń sọ pé Kóìkí táà bá ń sọ pé olóyè Igboho sọ báyìí àwa fi ń pọ́n wọn lé ni a sì ní sọ yìí tí ó pa á lára bá a bá sọ kí á ní ó ti jáde pé irọ́ èmi kọ́ mo sọ léyìí bá a bá fẹ́ sọ̀rọ̀ pé pòfẹ́sọ̀ Ọlábánjí Akíntóyè ń sọ̀rọ̀ a ní sọ yìí tí ó pa bàbá lára torí pé nígbà tí ìṣẹ́nu wọn ni àpọ́nlé là fi ṣe mọ́ èyí tó bá jẹ́ tẹnu agbẹnusọ wọn ni wọ́n sọ síta tí gbogbo èèyàn gbọ́ àbí kí bàbá fúnra ara wọn tiẹ̀ sọ torí ṣàkátà pàrà báyìí làásìtọ́ bí tọ́ bá yé lálejò yóò dìtàkù àpá èwo ni ti Ládọjà tẹ́ ẹ ní òní dórí kò ní kọjá ọdún 3 lórí àlééfà Ọ̀yọ́ ayọ̀mọ́lẹ̀ ọmọ ọ̀ṣọ́ ń bọ̀ lọ bàbá Ọ̀yọ́ èwo ń tèpè amúni ń jẹ́ amúni àfinihàn ń jẹ́ àfinihàn èwo ń pẹ̀lẹ́ Aláàbàdàn lójúde Ṣódẹkẹ́ kí ló dé kí la gbé kí la jù báwo ló ṣe dàbá ẹ̀ níbo la bá a dé tọrọ wa fi rí báyìí ọmọ Yorùbá mo fẹ́ ká máa kíyèsára o àkókò tá à ń jàjàkadì ìjàgùdù a máa dókè ìwọ̀n tá à ń fẹ́ rèé ó ṣe jẹ́ pẹ́yìn ọba titun lẹ́ẹ̀ máa bára yín jà gbogbo ọmọ Yorùbá nílé lóko lódò ẹjá àjọ ọmọ ọ̀nà tá a gbà tá a fi múlùú Ọ̀yọ́ yìí tí wọn ó fi lè jókòó wọn jẹ́
tí wọ́n farabalẹ̀ láì síjà. Àmọ́ ohun tó dùn mí ni pé gbogbo ẹ̀bi yìí orí kábíyèsí ọba Ọ̀wáadé ni wọ́n ń dà á lé. Bàbá, ayé sì ń sọ̀rọ̀ kan sà. Ẹ wo bí kí n tó sọ̀rọ̀ tí mò ń sọ yìí, ohun tí ayé ń sọ nípa yín kábíyèsí ọba Ọ̀wáadé, mò ń padà bọ̀, mo sì máa sọ. Prophet Táíwò Ṣólóyè ń bẹ lórí òkè lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ń gbàdúrà fún gbogbo ènìyàn. Fún ìdí èyí, gbogbo àwa tá a nílò Ọlọ́run, tá a níṣòro kan àbómìíràn, ẹ já pé bàbá yìí ká bá wọn sọ̀rọ̀ kí wọ́n bá wa fẹ̀mí sọ́nà. Ó sì dá mi lójú pé ẹ gbà pé rere lolúwa. Òun rèé, ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ, mò ń padà bọ̀. Mo pa ní àṣẹ gbogbo ọ̀dájú ogun tó sọ pé òrìè rí ọ̀nà àbáyọ, iná Ọlọ́run máa jó wọn dànù. Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi. Ó pẹ́ tí Hánà ti lọ sí Ṣílò, ṣùgbọ́n lọ́jọ́ kan á dá Hánà lóhùn. Ogun wo lẹ́yìn náà ń là kọjá tó dàbí pé tí ń gbàdúrà tí ò sí ọ̀nà àbáyọ? Ṣé ní ìlú tẹ́ wà ní òkè òkun? Ṣé ní Nàìjíríà ni? Ṣé lórí iṣẹ́ ni? Lórí ọmọ ni? Ohun gbogbo lórí ìgbéyàwó ni? Ohun gbogbo tẹ́ ń là kọjá tó dàbí ogun. Ẹ jẹ́ a jọ gbàdúrà, ẹ jẹ́ a jọ wá ojú Olúwa. Kò sí tọ́lọ́run ò lè ṣe. Àbí tí yóò bá ti pàdé wòlíì tiẹ̀, òun ló máa dàbí pé kò sí ọ̀nà àbáyọ. Olúwa ló wá rán mi sí ọ wípé àkókò yín ti tó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí láti jọ gbàdúrà papọ̀ kájọ wá ojú Olúwa, kájọ mú àṣírí ogun eléyìí tó ń jà yín. Òun náà ni +234 7024475427 lẹ́ẹ̀kan sí +234 7025475427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ̀yin náà máa rí ìyanu tí. Ẹ káàbọ̀ padà. Bàbá ní ṣókí, ǹjẹ́ ẹ gbọ́ nǹkan tí wọ́n ń sọ nípa yín kábíyèsí ọba Ọ̀wáadé? Ohun táwọn èèyàn ń sọ ni wípé àkọ́kọ́ ẹ̀yin làkọ́kọ́ nínú ẹbí Ọ̀wáadé tí ó gorí àpèrè bàbá Nàrùn nílùú Ọ̀yọ́. Wọ́n ní báwo ló ṣe jẹ́ tọ́rọ̀ fi dà báyìí. Wọ́n ní mọlémọlé kó máa kíyèsí ohun tó mọlé sí ilé o, kó máa kíyèsí ìpìlẹ̀. Ìtàn wo ni wọ́n sọ tó bá yá lẹ́yìn tẹ́ bá lò bí 100 ọdún, 1000 ọdún lórí àlééfà tẹ́ bá padà lọ? Kí ni àwọn Ọ̀yọ́ máa kọ́lẹ̀? Fún díẹ̀ yìí, àmọ̀ràn lèmi mú wá o. Èmi ò bá yín jà. Gbogbo àwọn ọ̀rọ̀ tó bá tayẹ rẹ̀ fọ̀ bá yín tí kì bá ṣẹ̀yìn lẹ sọ, ẹ bóde ẹ wí. Gbogbo àwọn ọ̀kọ́là jọ yìí, ọ̀kọ́là group of company tí wọ́n ń sọ̀rọ̀ léyìí tó mú àbùkù bá yín yìí, ẹni kí wọ́n dákẹ́, kí wọ́n sinmi àgbàjà. Ìdí rèé táwọn oníròyìn kan kékeré tí wọ́n bá ti rí, tí wọ́n fi escalate ẹ̀, tí wọ́n ń fẹ́ lé yín lórí. Torí pé àwọn tó ń dúró tí wọ́n rò pa wọ́n mọ̀rọ̀ sọ, wọn ò mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ kọrin tiẹ̀ nímọ̀ ọ̀pọ̀. Ọ̀yọ́ nìkan kọ́ lọ̀rọ̀ wà o, ọ̀rọ̀ ń bẹ́ńlẹ̀ ibòmíì náà. Títí ìgbà míì tá a tún pàdé, àlàáfíà Ọlọ́run fún yín sà. Ó dàbọ̀. Ọmọ Yorùbá, ẹ bá ń pín gbogbo ètò yìí. Ó dàbọ̀.